Oh yes, oh my yummy. As we all know, World Cup is going on right now in Qatar. Bet on your favorite team, which in your opinion will be the best this year. And get a lot of money in any akoko. As we are enjoying this football, do you know you can get something tangible into your account? Kiloma akoko she follow the link. That is my link in the description. Number 1, register. Number 2, enter my promo code 11OAF. 11OAF, and you will get the bonus of 55,000 naira. Hey, 55,000 naira. Oh God, Taloma win. Me mo. Action. Igbo ide ṣe kún àwọn mi máa wà bẹ́ẹ̀ tó jẹ́ pé influencer tí wọ́n fẹ́ káwọn èèyàn rí wọn á dẹ̀ wọ gbó lọ gbàdúrà. Rárá. Wọ́n á fi gbó bora. Àwọn ohun ṣe ti wà bẹ́ẹ̀. Okay. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ máa rí Ọlọ́run. Ọlọ́run náà máa rí wa. Igbó máa ń bojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó ṣe é ṣe. Ó ga o. Igbó máa ń bojú Ọlọ́run. Igbó ò bojú Ọlọ́run. Bọ̀búrà Saamu ẹja roko. Let's go. Abẹ́lẹ̀ máa rí Ọlọ́run máa rí Ọya, let's go. Action. Igbo ide ṣe kún àwọn mi máa wà bẹ́ẹ̀ tó jẹ́ pé influencer tí wọ́n fẹ́ káwọn èèyàn rí wọn á dẹ̀ wọ gbó lọ gbàdúrà. Rárá. Wọ́n á fi gbó bora. Àwọn ohun ṣe ti wà bẹ́ẹ̀. Okay. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ máa rí Ọlọ́run. Ọlọ́run náà máa rí wa. Igbó máa ń bojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó ṣe é ṣe. Ó ga o. Igbó máa ń bojú Ọlọ́run. Igbó ò bojú Ọlọ́run. Bọ̀búrà Saamu ẹja roko. Let's go. Abẹ́lẹ̀ máa rí Ọlọ́run máa rí Ọya, let's go. Action. Jọ́sà, lánàá ó lọ́mọ kan sọ̀rọ̀ kan fún mi, ó lóun lálàá kan pé wèrè kan ó ló ní pé orí òun àbí àgbéyàwó sọ bí iṣẹ́ tiẹ̀ mọ́ ó ṣàdí nǹkankan òun pé ọwọ́ mi ló wà pé àti la òun àbá ti lu òun wèrè gidi ní ó lọ́wọ́ mi ló wà máa ní kí lélẹ̀ bọ́mọ yẹn wá ń bọ̀ ń bí àti mo ṣe wá dúró ń bì olùmọ̀ á ní pé kí n sọ kí ni túmọ̀ ẹ́ ṣé ẹ ti rí wèrè rí tó sọ fún yín pé orí òun ọwọ́ yìí ló wà. Ẹ jẹ́ kí n get yín dáadáa, ṣé wèrè gangan ló confront yín? Wèrè let's go. Ó confront mi lójú àlá wèrè yẹn. Yeah, let's go, sir. Action. Oh, ike o. Yeah, let's go. Mike, kú nílò. Why did I have to see? Oh, yeah, let's go, sir. So, mo fẹ́ pé kí ni ìtumọ̀ àlá yẹn? Ẹ má bínú, ṣé wèrè gangan ló confront yín tó ń jíṣẹ́ ìfún yín? Wèrè náà lẹ́ni ẹ máa fẹ́ jẹ́. Wèrè lẹ́ni ẹ máa fẹ́ jẹ́. Lára àwọn tẹ̀yìn máa tọ́jú. Bọ̀dá Saamu, gbogbo ìmọ̀ tí Ọlọ́run ni. Lára ìmọ̀ tí mo ní. Ìmọ̀ igbó mímu ńkọ́? Mi ò ṣe mọ̀. Ìmọ̀ olè jíjà ńkọ́? Kì í ṣe mọ̀. Let's go. Mi ò ṣe mọ̀ ìwà burúkú nìyẹn. Let's go. Bọ̀dá Saamu. Action. Mo jáde. Ẹ jáde. Mo ń jáde. Ẹ jáde torí mo bá yín sọ̀rọ̀ nísìn ẹ káwọ́ gbẹnu bí àtọ́lé ẹ jáde mo dé láti ibi tí mo lọ for over almost 1 hour mi ò bá yín lé ẹ dé ìbá yín sọ fún mi pé ẹ já bólẹ̀ ti rẹ́yìn tẹ́ gbé sápò. Wọ́n lè ní wá kí ló wú lábẹ́ yín sorry kí ló wú lápò yín let's go. Ẹ jáde ni mo wà nílé láti bí 1 hour tí mi ò rí yín torí mo bá yín sọ nísìn ẹ káwọ́ gbéra bí àtọ́lé wá kí ló wú lábẹ́ yìí sorry kí ló wú lábẹ́. Yeah, let's pick up. Action. Sorry. Mo yẹ ṣọwọ́ ló pa nílẹ̀ inú sọ pé bí àtọ́lé. Come on, mama, yeah, so. Oh yeah, let's go. Action. Mi ò mọ̀ lẹ́gìn ọmọ àmà mi sọ ọmọ náà bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ gba nǹkan mi kúrò lọ́wọ́ mi ni community mẹ̀wẹ́ ẹ̀wà ọba béèrè ẹ̀wá ní kí lọ fara pamọ́ fún dídí oṣù mẹ́fà kó sọ àìmọ́ yóò gún ní mo ti là kọjá. Let's go. Oh yeah. Ohun tó ń sọ nǹkan méjì ni mo gbọ́ ń bẹ̀ kí lẹ̀ ń rí lẹ́yìn bọ̀dà Saamu àti pé bọ̀dà Gani ò láyé káṣẹ́ gbà pé bọ̀dà Gani ò láyé lóòótọ́ sẹ́nu ẹ̀ lóyè kó ti jábọ̀.
ẹ máa rọra ẹ máa fi sùúrù ṣe mú nǹkan náà ìpọ́lẹ̀ máa fi parí. bẹ́ẹ̀ ni kókó gbẹ́nu tán mọ̀mí jí o oníwàásù àgbáyé gbé gbogbo ẹni ẹ̀ sọ̀rọ̀ oní oya let's go kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ oníranú òsì mọ̀mí jí o oníwàásù àgbáyé àbí kí ló ń bá mi sọ náà. ẹ wo bọ́dá mi yẹn káàbọ̀ mo sì wo yín lẹ́làrọ̀ mi orí yín mi pàtẹ́ jáde ó ní nǹkan tó wà very very important fẹ́ bá yín sọ. Oh yes, Omo Yami, as we all know what cup is going on right now in Qatar, bet on your people right team, which in your opinion will be the best this year. And get a lot of money in Yeni Akoko. As we are enjoying this football, do you know you can get something tangible into your account? Kiloma Akokoshi, follow the link. That is my link in the description. Number 1, register. Number 2, enter my promo code 11OAF. 11OAF, and you will get the bonus of 55,000 naira. Hey, 55,000 naira. Oh God, Taloma win. Me mo. Action. Ọ̀ṣọ́ ìbọ̀dá Saamu ni mo máa kọ́ mọ́gì. Ìwà tí wọ́n náà ń wù nígbà tí wọ́n sọ pé ọkùnrin mọ́gì ó ń jẹ́jọ́ bẹ́ẹ̀ náà lóòótọ́ tó halẹ̀ mọ́ mi tó pariwo mọ́ mi ṣebí inú ló bí mi tí mo fẹ́ gbá ẹ lórí mọ́ ògiri ńsìn. Inú ló bí tó fẹ́ gbọ́rì mọ́ ògiri lẹ́mi tó jẹ́ pé mo mọ nǹkan tí mo ti ṣe fún bọ̀dá Saamu bọ̀ láti jẹta. Action. Mary ni mo. Action. Ẹgbẹ́ yẹn parí ìjọ tí yẹn náà jọ ìwà tí wọn náà ń wù lásìkò yẹn náà ó jọ bí ipa jẹ ni ẹ. Ẹ ń gbà tó sọ yìí pé kí n make sure pé ẹ rìn kiri ní gbogbo ọjọ́ mẹ́ta yẹn ó ló fà á tí mo fi kọ́ra mọ́ yín tí bá ti rí yín lẹ̀ náà. Ìdánwò ńlá ló gbé ní ẹ lọ́wọ́ wọ́n ní kébì bá rìn kiri. Action. Taiwo. Action. Ẹ má bínú. Ẹ má bínú. Let's go. Chico. Go. Action. Ẹ má bínú mà. Ẹ má bínú. A ní ẹ má bínú mà. Yeah, let's go. Chico. Action. Tẹ́ bá tún sọ ẹ má bínú mà. Bọ̀dá Saamu kí ni mo pẹ́ lè tẹ̀ ṣe ìkan. Táwọn tí wàá jọ sọ wàá pause díẹ̀. Máa sọ máa mú láti bí ẹ má bínú mà. A lè ṣe ó máa súnmọ́ tí ó sìn. Sorry. Action. Ẹ má bínú mà. I want to hear your incantation. I want to hear your incantation. Ṣé kí ni ẹ̀ mọ́ olórí? Let's go, kó lè tu wọn. Let's go. I want to hear your incantation. Moi. I want to hear your incantation. Ṣodun ẹ̀. That is it. Ó máa hàn. Ó yá. Let's go. I want to hear your incantation. So ladies and gentlemen, the winner, he is... And the winner